Hello ẹ̀yin èèyàn mi o. Ẹ máa gbọ́rọ̀ nígboro ẹnu o. Wọ́n ní Ashley o. Bó ti dé ni o. Bí ó kọ nóòtì ni o. Bó send message o. Ju gbogbo ẹ lọ nǹkan tá à ń gbọ́ íńtánẹ́ẹ̀tì. Wọ́n ní Ashley pé ó lọ send message. Ó ń sọ fún Naomi, ó ń sọ fún Queen Naomi. Wọ́n ló sọ pé kékulé Naomi gbọ́ kó sọ fún toko pé kí Naomi òun fún ní just 3 days. Ó ní ọjọ́ mẹ́ta péré lòun fún tó máa fi submit gbogbo dọ́kúmẹ́ǹtì ọkọ òun tó wà lọ́wọ́ Naomi, gbogbo property tó wà lọ́wọ́ Naomi, kó state gbogbo ẹ̀ kó submit ẹ̀. Òun fún ní 3 days o, kó fi submit, kó fi gádẹ̀ pé kò sí nǹkan kan tó fẹ́ gbà ní ọ̀dọ̀ kábíyèsí. Kò ní nǹkan kan tí ó kan tó fẹ́ rí gbà lọ́dọ̀ kábíyèsí, pé kò sí nǹkan kan, pé kò ní nǹkan tí kábíyèsí máa, pé kò sí nǹkan kan. Pé kó má fi wulẹ̀ sọ pé because kò deserve láti gba nǹkan kan lọ́dọ̀ kábíyèsí. Pé gbogbo èyí tó ti fi òtùmọ̀pọ̀ fi gbà lọ́wọ́ kábíyèsí tí kábíyèsí ti fi win 90%, tó fi win 90 to 90 something percent tó wílẹ̀ fún pé kábíyèsí wílẹ̀ fún Naomi pé ó ti tó gẹ gbogbo nǹkan tó wà ní ìkáwọ́ Naomi pé kó tètè submit ẹ̀ kọ kábíyèsí, gbogbo ogún tí kábíyèsí ti fún òun àtọmọ ẹ̀ kó submit ẹ̀ nítorí pé kò deserve ẹni tó lè gba nǹkan kan lọ́wọ́ kábíyèsí. Ẹ̀yin èèyàn mi, wọ́n ní kí ló lóun jẹ́ ẹni tí ó ń dùn rẹ̀ nú tí Ọlọ́run ò dùn nú, ẹ̀ mọ̀ kókó rẹ̀ sí wàhálà. Kí ni meaning nǹkan tí Ashley ń sọ? Ṣé ti kí ni ná? Ṣé òun ó ní ọkọ òun kó gba gbogbo nǹkan kó submit gbogbo nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ fún ọkọ òun kó dá padà 3 days lòun fún pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ pé rẹ́rẹ́ máa rùn ún kíní kan ọmọ kó tó gún máa wo. Mo ní tó bá ti ìwájú òótọ́ ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ o. Ṣé tó wá pé ṣé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣó yẹ kó jáde lẹ́nu Ashley pẹ̀lú gbogbo ìbàjẹ́ tó kún ọwọ́ ẹ̀, pẹ̀lú gbogbo atrocity tó kún ọwọ́ ẹ̀, pẹ̀lú gbogbo jàǹbá tó ti ṣe láàfin, pẹ̀lú bọ́n ṣe sọ pé ọmọ tó lọ rà wá láti tà pé kì í ṣe ọmọ kábíyèsí, tó sọ pé àwọn alálẹ̀ ti reject ọmọ ẹ̀, kábíyèsí reject ọmọ ẹ̀, ní ìwúre Ashley ni tó fi ń dúnkokò mọ́ onílé, tó fi ń dúnkokò mọ́ Queen Naomi wípé òun lòun deserve gbogbo nǹkan tí kábíyèsí ń wílì fún Tádéníkáwò àti ìyá ẹ̀, pé kò tọ́ sí Tádéníkáwò àti ìyá ẹ̀, òun nìkan, òun Ashley ló tọ́ sí, tó fi ń fọwọ́ lálẹ̀ tó sọ pé 3 days lòun fún Naomi kó submit gbogbo ẹ̀. Wọ́n ní ọ̀rọ̀ Naomi, ọ̀rọ̀ Ashley ó ti tó àbójútó, ó ti pẹ́ tá ti gẹ̀tẹ̀, ó ti pẹ́. Ṣé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ṣé èèyàn kà kún? Kí ló máa ń pe irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn? Ẹ jẹ́ ká fi sẹ́nu ká dákẹ́. Ó yẹ kó ti yé yín. Ṣé ọ̀rọ̀ nìyẹn? Ṣé ọ̀rọ̀ ẹ̀yẹn lè tà létí èèyàn? Kó lè ta. Ṣé gbogbo nǹkan tó ń ṣe yẹn ṣé ó normal ṣá? Kò normal o. Mi ò rò pé ó normal. Tó bá máa normal, díẹ̀ ló máa kú. Wọ́n ní táwọn tó bá ní làákàyè dáadáa pé ó yẹ kó mọ ibi tí ọ̀rọ̀ Ashley kù sí, torí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí Ashley pẹ̀lú àwọn ìsọkúsọ tó kún ẹnu ẹ̀ tó kàn lánàá gbàgà tó ń sọ ẹ ti mọ̀ pé kó má jẹ́ pé nǹkan kan ti rọ́ọ̀nù sí kíní ẹ̀ pé ó ti rọ́ọ̀nù sí, torí ẹni tó bá normal kò yẹ kó máa sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ẹ wọ̀ ọ̀rọ̀ ń gbèrò ẹnu.
Ọlọ́run dẹ̀ wá ṣe ìyanu pé kábíyèsí òun àti Naomi wọ́n ti mọ ọwọ́ ara wọn gidi gan. Despite pé kábíyèsí ó lọ ń fẹ́ ìyàwó, ó lọ ń ṣe. Ẹ kúkú ti mọ̀ yẹn fún kábíyèsí pé weak point kábíyèsí nìyẹn. Ṣùgbọ́n pẹ̀lú bí kábíyèsí tá a fi ní weak point, ó wá ṣe déédéé pẹ̀lú àsìkò tí wọ́n wà yìí. Kábíyèsí mọ̀ pé kí lòun fẹ́ ṣe. Tóun bá tiẹ̀ lé àwọn pípù yẹn dà kán tiẹ̀ ṣèṣe lọ. Torí tí kábíyèsí ń ṣe yìí, ó sì ṣe pé wo ibi tó bá máa já sí ni kó já sí. Mo rò pé òun àti Naomi wọ́n á ti jọ sọ ọ̀rọ̀ yẹn nítùbínùbí pé kí lòun lè ṣe. Pẹ̀lú bó ṣe ń fún Naomi ní wàhálà tó ń fún ní headache. Ó yẹ kẹ́ mọ̀ pé tẹ́ bá wo ọ̀rọ̀ yìí láti ilẹ̀, ṣé kò wá tó bẹ́ẹ̀? Ó tó bẹ́ẹ̀ náà tí kábíyèsí lè decide tó máa fi dùn wọ́n. Torí ẹ̀ dá sọ pé kò sọ fún Naomi o, kò sọ fún kínní. Ibi tí àwọn pípù yẹn bí kábíyèsí ti hurt Naomi dé, eléyìí ò lè hurt Naomi. Wọ́n kàn ń sọ pé Naomi mọ̀ pé Naomi ò mọ̀ kínní kan tó hurt Naomi. Àwọn aláyìn sí kọ́ máa yìn sí. Kò sí nǹkan tí kábíyèsí tó fẹ́ ṣe fún Naomi tó máa dùn, kò lè dùn. Instead tó máa fi retain àwọn òṣòròǹgà tó wà láàfin, kí kábíyèsí kúkú lọ fẹ́ àwọn ìyàwó gidi. Torí gbogbo àwọn tó kó sí ààfin ìyàwó níyàwó ni wọ́n. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Ìyàwó níyàwó ni wọ́n ṣàǹgẹ̀lẹ̀tẹ̀. Ó jọ gàtè kò jọ gàtè. Ṣé kò fẹsẹ̀ méjèèjì tó sí rò? Èyí Ashley ó ti bímọ kó tó wá fẹ́ kábíyèsí. Ṣèbẹ́ nìkan ló bímọ àkọ́kọ́ fún. Wọ́n ló ti marry. Ó marry ní Ṣùlọ́kà. Ó ṣe gbogbo ẹ̀ nígbà tó fi mú ọkọ ẹ̀ wá fi hàn kábíyèsí ní ààfin. Kábíyèsí ṣe wọ́n lálejò. Wọ́n dẹ̀ wá ṣe festival ní Ifẹ̀ ní ayé ìgbà yẹn. Ó wá fi sọ fún kábíyèsí pé ọkọ òun ti marry, ọkọ òun lélẹ̀. Kábíyèsí dẹ̀ ṣe wọ́n lálejò. Nígbà tó dẹ̀ rí Naomi pẹ̀lú ọkọ ẹ̀ bó ṣe ń ṣe yọ̀tọ̀mí tó ń ṣe kínní, ó lè olójú kòkòrò bó ṣe wá ó kàn double cross ọkọ ẹ̀ yẹn. Ló bá lóun ò ṣe mọ́, ló bá sá padà sáàfin. Mọ ọgbọ́n tó fi wọnú ààfin. Nǹkan tí kábíyèsí ń ṣe yẹn, òun lè máa ṣe. Òun fẹ́ bá kábíyèsí ṣiṣẹ́ papọ̀. Òun fẹ́ ṣiṣẹ́ omi. Òun fẹ́ ṣe ìyá omi. Odò kínní kan kó máa bá wọn máa rúgbá. Ọgbọ́n tó fi wọlé sí kábíyèsí lára nìyẹn. Bó dẹ̀ ṣe wọlé tí wọ́n rò pé bóyá iṣẹ́ ló wá ṣe lóòótọ́ pé nǹkan tó ṣe yẹn pé ó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe. Ó ní í ṣe pẹ̀lú ìgbà rírù. Vacancy yẹn dẹ̀ wà torí ẹ̀ náà ṣe arun wọn bẹ̀. Nínú mọ́tò àwọn ẹ fi pé bóyá jọ́sẹ̀ wọ́n kàn run wọn bẹ̀ àbí ó tù wọ́n pọ̀ ló ṣe. Mọ̀gbà tí kábíyèsí ò fi fún ní fèsì tó fi sọ pé òun àti kábíyèsí òun bá kábíyèsí jìyà fún 10 years. Ṣé kábíyèsí invite ẹ̀ ni? Àbí kábíyèsí kan déédéé rí tó sọ pé òun kí wọ́n máa bọ̀ láàfin o. Òun máa bọ̀ láàfin torí mo fẹ́ fi ẹ́ ṣàyà. Bó ṣe jápóró tó tàràkà kí tó ṣe gbogbo òṣùwọ̀n pọ̀ pátápátá tó fi lé Naomi dànù. Wọ́n lè nígbà tó Ọlọ́run dẹ̀ wá tẹ́ rọ́ọ̀gì ẹ̀ tó tẹ padà sí ilẹ̀ Naomi pé kí Naomi máa bọ̀ pé kábíyèsí. Ojú kábíyèsí ó tètè mọ nǹkan bí tó ń lọ pé àwọn eléyìí lè pààyàn. Tóun bá tẹ̀lé àwọn eléyìí, wọ́n lè ṣe òun léṣe ló ṣe àtètè lọ mú ìyàwó ẹ̀ wọlé. Lọ́ bá sọ pé kankan ṣàwọn pé wọ́n ò ní jẹ́ kó dúró. Torí àní kábíyèsí ṣe wá, ó lé wọn, ó fi ara lé wọn, ó fẹnu lé wọn, ó fi gbogbo nǹkan fi lé wọn fọ́ orí ẹ̀. Naomi yẹn náà lọ ń gbógun tì at the end of the day. Naomi àti kábíyèsí tó bá sọ pé wọ́n jọ gbìmọ̀ pọ̀ láti lọ máa fẹ́ yàwó, ìyẹn ló máa fi dùn. Kò ní dùn Naomi. Tí Naomi bá ṣe tán, Naomi padà sáàfin. Kábíyèsí ò dẹ̀ lè fi kó yan Naomi kéré. Láyé ó ṣe wọ̀. Kábíyèsí ìbá àti ẹ̀fẹ́ jù bẹ́ẹ̀ lọ kó fẹ́ gbogbo ẹ̀ fẹ́tí number 1. Naomi inú ayé ẹ̀ kò lè fi Naomi ṣe. Òun ni ìyálé ẹ̀, òun ni ìyá ẹ̀, òun ni gbogbo ẹ̀. Ó ti ní èjìká òun ni, ó ti ní ọrùn òun ni, ó ti ní gbogbo ayé òun ni.
kí là tún sọ. Ẹ̀yin èèyàn wa, ẹ má jẹ́ ká fi ẹ̀tẹ́ lẹ̀ ká máa pa làpálàpá. Naomi ni the true wife ọkọ fún kábíyèsí, òun lọkọ gidi. Naomi kẹ̀dẹ̀ kò ṣàṣemáṣe, kò sí ìfọkọ bí, kò sí kankan tó fi ba ayé ara ẹ̀ jẹ́. Wọ́n fẹ́ fira wọn wé. Wọ́n fẹ́ fira wọn wé o, pé àwọn fẹ́ fira wọn láyé. Wọ́n fẹ́ fi kú oòrùn. Naomi ni original abẹ. Naomi máàmì kan. Gbogbo Christian pátá gbogbo ayé wà lẹ́yìn ẹ̀ digbí. Àwọn alájẹbánu tó jẹ́ pé nǹkan tó ń rí lénìí, òun ni ò jẹ́ kó ń sọ òótọ́ ọ̀rọ̀. Òun náà jẹ́ kó ń sọ nǹkan tó ń rí lénìí, wọ́n ti gbàgbé ọ̀la wọn. Wọ́n fa ayé wọn, wọ́n fi tàràkà, wọ́n fi tàfàlà. Wọ́n tojú bọ nǹkan ní nǹkan. Naomi ló ní gbogbo ẹ̀. Eléyìí ò tiẹ̀ mọ nǹkan tó ń sọ, ìyẹn Ashley. Kí Naomi handle. Tí wọ́n dáhùn bí wọ́n ti fẹ́ handle, àfi kábíyèsí ló bá sọ fún. Kábíyèsí àsọ fún Naomi pé kó handle. Kábíyèsí mo dẹ̀ mọ̀ pé kábíyèsí ni is the last person tó lè sọ pé kí Naomi handle, kí fún ti kíni. Òun ló rọ́bọ̀ original ọmọ tí Naomi bí fún kábíyèsí. Ṣé kábíyèsí lè ríra lọ́jà? Kábíyèsí lè sanwó ẹ̀ ní. Ámbẹ̀lẹ̀ tàsé. Kábíyèsí ló ní nǹkan ẹ̀. Ẹ̀bùn ọ̀fẹ́ ni Ọlọ́run fún látọ̀run wá. Òun àti Naomi kan fi ṣe èrè jẹ. Ọmọ yẹn náà á dìrú àdìgbà fún un. Á lọ́wọ́ rere lẹ́yìn lágbára. Gbogbo àwọn àbúrò pátápátá, Ọlọ́run á bá wọn tọ́jú wọn. Ikú ò ní jí wọn parun ní sọ lọ́jọ́. Naomi ò ní fojú sunkún ọmọ. Kò ní fara gbààwẹ̀. Kábíyèsí ò ní fojú sunkún ọmọ. Ó máa fara gbààwẹ̀. Báyìí ni kí kábíyèsí má wà kú wá. Ó ti bímọ ẹ̀. Kó má ojú ẹ̀ má lọ rírí kúre. Torí bó ṣe ń ké sí wọn létí pé òun fẹ́ bímọ, òun fẹ́ ṣe kinní, ó ṣàti bá rọ̀lẹ́. Ọlọ́run dẹ̀ máa fún ní àwọn ọmọ tó gbádùn. Kì í ṣe àwọn ọmọ fake tán lọ ń rà wá. Ọjà àwọn yẹn lè dá lérú, wọ́n lè dànà rú, wọ́n lè dá ààfin rú. Torí nígbà tó bá dọjọ́ iwájú, ó máa lẹ́yìn o. Kábíyèsí, ẹ ṣọ́ra ṣe. Ààbọ̀ Ọlọ́run á dájú lórí kábíyèsí àti Naomi. Jésù Olúwa wa. Àmín.